ọlọ́run tí ò bímọ. ọlọ́run tí ò bímọ. yasalam yarọbì tí ò bímọ. ọlọ́run tí ò bímọ. sàtì àti ò bímọ. ọlọ́run tí ò bímọ. wàláyé ìyẹn nìkan sóbì láì yẹ nìkan ò bá ọlọ́run. tàláì yẹ nìkan ò. sóbì láì yẹ nìkan ò bá ọlọ́run. súnmọ́ bí láì yẹ nìkan. sóbì láì yẹ nìkan ò bá ọlọ́run. láàrin àwọn olórin mùsùlùmí tí wọ́n gbajúmọ̀ dáadáa ọ̀kan pàtàkì ni Alaaja Rodiyyah Sanni àti Lọlá Àyìnkẹ́ ẹni tí gbogbo ayé túmọ̀ sí ẹ̀lú ọlọ́run. ní ti Àyìnkẹ́ orílẹ̀-èdè Ireland ní Dublin lọ́hùn ló mà ti ń fi orin ìsìláàmù tó dọ́ṣọ̀ fi gbé ẹ̀sìn ànábì ga káàkiri ni wọ́n sì ti mọ̀ ọ́n bíi ìṣáná ẹlẹ́ẹ̀ta. níbo ni a ti láti bẹ̀rẹ̀ orin mùsùlùmí tó ń kọ nílùú òyìnbó rẹ́kọ̀dù mélòó gan ló ti ṣe gbogbo èyí lẹ́yìn máa bá pàdé nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe fún un lásìkò tó wá sí orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí. ẹgbọ́n náà kílẹ̀ dá lè ṣe tó lè fi ríre ìsìláàmù la lè ṣe tá lè fi ríre àníṣe kílẹ̀ dá lè ṣe tó lè fi ríre ẹ̀sìn àdínì la lè ṣe tá lè fi ríre. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ máa káàbọ̀ sí Nàìjíríà. Alhamdulillahi hamdan alhamdulillahi shukran alhamdulillahi rabbil alamin. orin Islam ọdún ogun lẹ bẹ̀rẹ̀ sí ní kọ́. ọ̀rọ̀ ńlá lẹ bẹ̀rẹ̀ yẹn orin Islam bẹ́ẹ̀ kì í sọ pé láti kékeré ṣùgbọ́n ìgbà tá a mú ní pé kíní gangan professionally 2008. Counting since 2008, we have almost 13 years. Yeah. Then 13 years, how many albums to your name? The man get many méjì let's see. Mo ti ṣe mẹ́fà, méjì ò ti jáde, mẹ́rin ti jáde. Ṣé àwọn kan jẹ́ ṣe? Mo ṣe Ọlọ́run, mo ṣe Islamic news, mo ṣe I love Muhammad, mo ṣe aláòní, ìwà ànábì àti àdúrà mi. Orin Mùsùlùmí yẹn torí pé ó jẹ́ nǹkan tó wù mí ẹgbẹ́ nígbà tí mo sọ lẹ́ẹ̀kan mo sọ pé láti kékeré then mo tún wá àgbà tí mo tún wá wà ní school so mo tún wá jẹ́ singing leader fún Muslim Student Society tí a máa ń pè ní MSS ní school ní Falọmọ High School. ẹ̀gbọ́n ni ẹ̀ Lagos Island, right? Lọ́balẹ̀dẹ̀. Ọbalẹ̀ndé. Okay. Then going into Islamic music àwọn òbí ń gbà yẹn nígbà kan wọn ò fẹ́ kọ́ ọmọ tẹ̀yà sí ìdíkà fẹ́mi kò tàbí ìsìlẹ̀ pé bá fọ́nrán òbí ló mọ́ lọ sí ìdí pé ẹ bàbá ń kọ́ tíátà ṣé wọ́n ti fọ́ sí orin tẹ́ fẹ́ gbégbé ń gbà yẹn. Màmá mi àwọn ìgbà tó tẹ jẹ́ orin Islam tí kò ṣe kó orin ayé pẹ́ pé Islam àwọn fọ́ sí ṣùgbọ́n aláàjì wa àwọn ò fi bẹ́ẹ̀. wọ́n wá skeptical. àwọn ò fi bẹ́ẹ̀ fọwọ́ sí wọn fi bẹ́ẹ̀ fọwọ́ sí gbọ̀ngbà tí mo ṣe tán rí wọn láìkẹ́ ṣe pé wọn láìkẹ́ bọ́ wọn fẹ́ kí n really ṣe. then sí Nàìjíríà bí o doing Islamic songs ní Dublin báwo ló ṣe rọrùn sí. kò fi bẹ́ẹ̀ rọrùn pọ̀tẹ́ Ọlọ́run ló máa ń jẹ́ kí n kọ rọrùn fún yín most especially ẹ̀kọ́ téèyàn bá ní passion fún so Ọlọ́run náà ló jẹ́ kó rọrùn because láti lè máa ṣiṣẹ́ tó bá ṣe orí kọ̀ọ̀kan. kò rọrùn bẹ́ẹ̀ àbí. ẹ báwo lè ṣe ń Ghana àwọn fans ẹ ti débẹ̀ ẹ ti ń ṣe àwọn èèyàn ti mọ̀ báwo lè ráwọn èèyàn kó yọ pé àwọn kàákè ní náà kọ́ ni ṣé àìkẹ́ ṣé event yẹn wà ń bẹ̀yẹn bó ṣe ń wà Nàìjíríà ń bì. àwọn àtàwọn ti ṣe orin bẹ́ẹ̀ yẹn a máa launch ẹ̀ a máa launch ẹ̀ àwọn ibi launching yẹn náà àti pé àwọn òde tó máa tún pè wá sí bí a fẹ́ ṣe wà lé anything to do with Islam asalatu gbogbo ẹ̀ mọ́lúd náà bí ní Dublin. bẹ́ẹ̀ ni so a máa kọrin bẹ́ẹ̀ so wọ́n ṣe. ẹjọ́ wà lókè òkú tó lórí ló báyìí. a ti tó 23 years going to 24. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Alárìíyá Dublin ní gbogbo ayé mọ̀ ọ́ sí báwo ni Alárìíyá ṣe padà wá di ẹ̀lú Ọlọ́run. Alárìíyá Dublin hajj ni wọ́n ti fún mi ní Alárìíyá àwọn tí a jọ lọ hajj nítorí ìgbà táwa ń bẹ̀ àwọn London àti Dublin ni wọ́n kó wa papọ̀ tájọ lọ so bàtà wá débi àwọn ará London
àwọn ájì náà láti pàdé pé àkíní so máa tábà tí wọ́n wà nílé tí àti ìjáde lọ sí Arab máa pa àwọn èèyàn lẹ́rìn-ín máa ṣe so ìjọ mi tí wọ́n bá wá gbúrò mi pé Alhaja ṣé wọ́n sì wà nínú ilé ni wọ́n bọ́ta ni wọ́n ní àwọn lọ síra wọn ní alárìíyá ti jáde alárìíyá wípé àbá ti máa rẹ́rìn báyìí alárìíyá ọ̀tọ̀ fi fún mi lálárìíyá. ìsìlámù ìrẹwà ẹni rẹ ló lè ṣe ìsìlámù ìrẹwà o ẹni rẹ ló lè ṣe torí pé àṣedọjọ́ ogbó wà láì ní àṣedọjọ́ ikú ta láì ní ìsìlámù ìrẹwà ẹni rẹ ló lè ṣe àní ìsìlámù ìrẹwà o ẹni rẹ ló lè ṣe ìsìlámù ìrẹwà o ẹni rẹ ló lè ṣe torí àṣedọjọ́ ogbó wà láì ní Alaaja Rodiyyah àṣedọjọ́ kúta láì ní mo ní ìsìlámù ìrẹwà ẹni rẹ ló lè ṣe. kí sì ni àjọṣepọ̀ òun àti àwọn olórin mùsùlùmí ìyẹn isman ẹgbẹ́ tó so gbogbo wọn papọ̀ tó fìdí kalẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà níbí. àjọṣepọ̀ tó dún ló wà lára wa torí a ní group à ń pè ní Islamic Music Association of Nigeria. We are Nigeria Isman, we are together to promote Islam with music in Nigeria and worldwide. Isman Nigeria Ọlọ́run ọba dákun mọ́ jẹ́ kó bàjẹ́ Ọlọ́run máa Isman Zainul Islam. Owó ọ̀tẹ̀ o téèyàn bá tá péyàn rí àwọn olóòótọ́ nǹkan tó wọ́ ọ̀tẹ̀ nítorí ìgbà tí mo ṣe Ọlọ́run yẹn mo pé so orí dá báyìí. so olóòótọ́ mákẹ́tà bí. lóòótọ́ mákẹ́tà téèyàn bá rí orin dá owó ọ̀tẹ̀ èèyàn lè jókòó tó ní nìkan. níbẹ̀ àbí. èèyàn lè jókòó tó ní èèyàn láti níṣẹ́ mi because orin kò ṣe nǹkan tó ń wá gbogbo bẹ́ẹ̀ so èèyàn láti ní nǹkan tó máa ní source of income. òun náà lè máa fún yàn ní pé àmọ́ tó fẹ́ ṣe orin mi iṣẹ́ tí yàn bá ń ṣe èlèyàn ti máa rówó láti fi ṣe. Ọlọ́run tí ò bímọ. Ọlọ́run tí ò bímọ. Yasalam Yarobi tí ò bímọ. Ọlọ́run tí ò bímọ. Sàtì àti ò bímọ. Ọlọ́run tí ò bímọ. Wàláhì ẹnìkan sóbì láì ẹnìkan ò bọ́ Ọlọ́run. Tàláhì ẹnìkan ò sóbì láì ẹnìkan ò bọ́ Ọlọ́run. Súnmọ́ bí láì ẹnìkan. Súnmọ́ bí láì ẹnìkan ò bọ́ Ọlọ́run. Àmọ́ ṣá Súlì Jàlálì Ọlọ́run bẹ́ẹ̀ sàn. Súlì Jàlálì wàlí ìkìrà mi Ọlọ́run bẹ́ẹ̀ sàn. Adániwáyé ọba tí ò lọ ọba kan. Ọlọ́run bẹ́ẹ̀ sàn. bẹ́ẹ̀ tí ẹ ṣe pẹ̀lú àwọn kọ̀ọ̀kan yẹn àwọn olèjọ ṣe ẹ̀sọ́ díẹ̀ fún apá ẹ̀. mo ṣe duet pẹ̀lú àwọn mo feature èrè àsálátù Alhaja Amira Hafsat Jimoh onínúure mo feature wọn mo feature Alhaja Hafsat Siddiq Lady Labaika mo feature wọn mo tún onínúure tún wà nínú ẹlẹ́ẹ̀kejì náà so àwọn tí àjọ ṣe nìyẹn ní ìwà bó ti bá Alhaji Kọrin Ayélóyún àti ṣe mo ti feature wọn nù Kinni mo ti bá Alhaja Miriam Akiki àtijọ́ ṣeré mo ti feature wọn so bẹ́ẹ̀. lágbógbó ẹ̀jẹ̀ tí bá ti bá pàṣọ náà ṣe rí. mo ti bá Alhaji ṣe ni Alhaji Pasuma. kí lórúkọ táìtù iṣẹ́ tẹ̀ bá wọn ṣe ń gbà yẹn. I Love Muhammad. Èmi àti wọn lájọ ṣe ọkọ àtìyàwó ń bẹ̀. báwo lè lè ṣe lọ sí using that kind of big star láti fi kunra yín gbàtẹ́ ṣe rí báwo lè lọ sí. ó lọ ó kọ́ ẹ pé tí àwọn èèyàn bá fẹ́ ra orin yẹn wọ́n ní orin tàlàjà kan báyìí ṣe àti Alhaji Pasuma yẹn òun ni. kí wàá ní àfojúsùn rẹ̀ fún ọjọ́ ọ̀la. In another 5 years mo fẹ́ kéèyàn kí n ti jù báyìí lọ kí n ti lékún ní owó lékún ní fans rẹpẹtẹ lékún ní ìmọ̀ the next 5 years káwa lọ kọ́ ti mọ̀ wá dáadáa. then these 2 albums ẹ pé ó ń bọ̀ ọ̀nà ìlú ìgbà wo ló máa jáde kò lè bá ṣe báyìí lórí ẹ̀. a ti parí gbogbo ẹ̀ kó kàn jáde ni.
ṣe mọ̀ pé kò dàbí tẹ́lẹ̀ tó pé èèyàn bá ti ṣe kíní bẹ́ẹ̀ yẹn máa ti sáré pé mákẹ́tà ṣe kíní kan music kò dàbí ẹ̀yẹ mọ́ sí so yẹn láti fara balẹ̀. kí ni mo fẹ́ máa fi ẹ̀yẹ́ tí ẹ ṣe kí ni mo fẹ́ máa fi ẹ̀yẹ́ rẹ ṣe èmi tó ṣe pààlà sálátù ní mí mo dẹ̀ tún fẹ́ bá Muhammadu jókòó kí ni mo fẹ́ máa fi ẹ̀yẹ́ rẹ ṣe. Kí ni o fẹ́ máa fi ẹ̀yẹ́ mi ṣe? Kí ni o fẹ́ máa fi ẹ̀yẹ́ tèmi ṣe? Òwúrọ̀ lórí òtí ìrálẹ̀. Lẹ́ka lẹ́sàn wájú òwúrọ̀ wa lọ. Òwúrọ̀ wa lọ. Kí ni o fẹ́ máa fi ẹ̀yẹ́ mi ṣe? ọ̀rẹ́ wa kí ni mo fẹ́ máa fi yẹ̀yẹ́ rẹ ṣe? kí ni mo fẹ́ máa fi yẹ̀yẹ́ rẹ ṣe? wọ́n bí mi nílé rere mo lẹ́ni tí mo fi wá jọ ìwà tí mo bá hù kò sì gbọ́dọ̀ ta kẹ̀sìn mi lẹ́mi tí mo fẹ́ bá mu wọ́n mọ̀ wá lé ọ̀la o kí wá ni mo fẹ́ máa fi yẹ̀yẹ́ rẹ ṣe. the marketing music gangan ṣé ẹ̀sìn rọ́gbọ̀n ìdáṣá táyé ti di ayé gbọ́n fi 20 nàgbà olẹ́gbẹ̀ẹ́ títì báwo lè ká rówó yín tẹ bá invest báwo lè ká rówó pàpàlà. tí èèyàn bá ní a lot of viewers lórí kíní èèyàn lè ọmọ báyàn monetize ẹ̀ ó tó di ọdún ó lè má tó iye tí èèyàn fi ṣe o but inú yàn á dùn náà lẹ́gbẹ̀ẹ́ kan díẹ̀. so Kẹ́mi, let me put this to you ṣé owó ló gbé ilé ìdí à ń kọ́ ni mùsùlùmí ni àbẹ́yìn kan fi ń tí à ń fi ń ṣe òkè òyìn náà kò fi ń gbé sí ànábìgà. èmi kàn fi ń gbé sí ànábìgà ìdí ni wípé èmi níṣẹ́ mi tí mo ṣe so mi really rely pé orin yẹn gangan èmi kàn ní passion fún mo like orin láti ilẹ̀ tèmi tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tí owó bá yọ ń bẹ alhamdulilayi Kẹ́mi ṣáà ti torí mo rántí pé orin kan tí mo kọ́ ńgbà kan obìnrin kan ńgbà tó gbọ́ torí mo kọrin pé ẹni tí ò kírun òun àtajá ní déédéé àwọn tán ò kírun àwọn àtajá ní déédéé tí wọ́n ẹni mọ̀ pé alájà sọ àwọn àtajá àwọn tákìgá máa lọ kírun òkìní kan inú mi dùn pé so láti bí orin mi náà ẹnìkan náà sọ pé òun fẹ́ kírun padà so alhamdulilayi. so majorly dáwà lè fi ṣe. bẹ́ẹ̀ni ẹ fi ń pèpè sí ojú ọ̀nà Islam láti lè give àwọn èèyàn ní message ó tó message. ó fẹsẹ̀ rinlẹ̀ ó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ṣé tá a bá ń ṣe event báyìí ẹ máa rí èrò tó jẹ́ pé ẹ máa ní muslim nǹkan tó jẹ́ pé àwọn míì náà gan tán kì í ṣe muslim tẹ́lẹ̀ wọ́n ta rẹ̀ gba Islam bẹ́ẹ̀ ni àwọn láìkí bá muslim yẹn ṣe máa ń dírẹ́sì yẹn. but 23 years back nígbà tẹ́kọ̀ dán báwo ni Islam ṣe dé mẹ́gbàá náà. ṣó rọrùn. ẹ má jẹ́ kí n tọ́ 23 years back torí Germany ni mo kọ́kọ́ lọ ìgbà tí mo tún wá travel ìgbà tí mo travel tó wá bọ́ sínú Ramadan ni mo travel pé mo yàn travel lọ sí Germany mo débẹ̀ báyìí mo rí mosque mi rí kankan mo ní ṣe ìlú wo lélẹ̀ kò sí ibi tó ti máa pèrún nígbà la ṣe wá ń kírun ni ẹ máa wo táìmù ni ẹ máa ṣe mí ní kò sí mosque kò sí inú ilé láti ṣe gbogbo nǹkan ìṣínú tí wọ́n tún wá lọ bọ́ sí ọwọ́ 4 mo ní mímí ìṣínú 4 7 ni wọ́n ní ìlú tẹ̀wá yìí ipe wẹ́dà yàtọ̀ nǹkan táwọn àwọn èèyàn ti rẹ́rìn gbọ́ ẹ̀kọ́ alájà pé wẹ́dà ni wọ́n fi ń bírèkì pé ìgbà tí mọ́gírìp ti tó ní 4 o'clock pé mo láti ṣínú ni 7 là ń ṣínú ní Nàìjíríà wẹ́dà yàtọ̀ ẹ̀ lè fi wéra wọn so kò rọrùn. tẹ bá ṣínú ní fọ̀ngbà yẹn àwọn èèyàn ń jẹ sààrì. tá bá ṣínú ní fọ̀ngbà yẹn a lè jẹ sààrì ní aago 2 òru aago 2 òru a máa ń jẹ sààrì because ilẹ̀ máa ń tètè mọ́ ilẹ̀ dẹ̀ máa ń tètè ṣù. but Islam gbà yẹn abẹ́ tẹ bá ní kẹfì wọ́n ti sìn báwo ni ìfẹsẹ̀ rinlẹ̀ báyìí ní Europe. Islam has come to reign last record yẹn ni ìwà àti ọlá ànábì. kí lọ́lọ́run fi ròyìn Muhammad ìwà ni àní kí ló fi ròyìn múrísẹ́lì náà ìwà ni bẹ̀lẹ̀ mú mi nínà rọ̀ọ́fù rọ̀ọ́ìmù ìwà ni kí ló fi ròyìn Sayyidil Wujudi ìwà ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé tẹ́ ẹ bá fi ìfẹ́ wò ó Adéròmú Kazeem lórúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú ẹ kú ìkàlẹ̀.